tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbí nǹkan ọmọkùnrin dédé kú natural either spiritual wọ́n mú ni ó dédé kú ni kì í ṣiṣẹ́ dáadáa ni gbogbo oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kí ń jẹ́ kó lè pàfọ́ọ̀mù dáadáa ètò yìí ni kó wá lọ ṣe kódà kí wọ́n mú wàá bá mi wá ìkòkò tó bá ti wá kòkò wàá fi owó ẹyọ 9 wàá fi tẹ́lẹ̀ ìkòkò yẹn kọ́nfàmù lèmi sọ fún ẹ yìí o wàá fi owó ẹyọ 9 tẹ́lẹ̀ ìkòkò yẹn wàá bá mi wá ọsàn wẹ́wẹ́ tí ò tí pọ́n òrombó ọsàn wẹ́wẹ́ tí ò tí pọ́n yẹn wàá gé sí méjì 9 wàá kó lórí owó ẹyọ yẹn wàá bá mi wá gbòǹgbò ọ̀pẹ rúùtù ọ̀pẹ wàá kó lé lórí rúùtù igi àgbọn jíjẹ wàá kó lé lórí wàá wá gbé okó ọ̀gẹ̀dẹ̀ tí mo fi hàn yín ní fídíò last video wàá wá gbélé lórí ẹyọ kan pẹ̀lú odidi atare kan wàá wá bá mi jó tó bá ti jó wàá lọ kúnná tó bá ti kúnná wàá gbé sẹ́gbẹ́ kan wàá wá gẹ́ẹ̀tì àrígiṣẹ́gi tó ti gbẹ ẹyọ kan wàá gẹ́ẹ̀tì ọta inú ìrókò ẹyọ kan ọta inú ìrókò ó lè pọ̀ díẹ̀ àrígiṣẹ́gi ẹyọ kan wàá bá mi gẹ́ẹ̀tì kànáfùrù ó ní kànáfùrù wàá lọ kànáfùrù yẹn pẹ̀lú ọta inú ìrókò pẹ̀lú àrígiṣẹ́gi yẹn wàá lọ akúná bíi powder wàá jọ akúná wàá wá mix ẹ̀ pọ̀ mọ́ èyí tó ti jó yẹn ó ti gẹ́ẹ̀tì ẹ̀ máa bá mi ká lọ síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣe sàrà ìgbégbá Global Dahiratu Dhikrlahi gbogbo ẹ̀yin tí adẹ̀ńkọ́ ní ètò lórí ìwòsàn ẹ máa gbìyànjú kẹ́ máa fi nǹkan sákàǹtì àwọn ọmọ aláìní má wò pé orí lọ́fẹ̀ẹ́ ó fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ṣe sàárà àwọn èèyàn ń kọ̀ǹfàmù nǹkan tá ń kọ́ wọn iṣẹ́ táwọn bá dẹ̀ ń practice ní lab fáwọn èèyàn òun ni mo wá máa ń kọ́ àwọn èèyàn kọ́ lè jàǹfààní especially àwọn tí ò bá lè ra product wa ẹ wo orú transformer 1100 power yìí fún obìnrin tó ń wojú ọlọ́run ovulation problem tó fẹ́ conceive ní kíákíá àbọ́kùnrin tó ní low sperm count weak erection quick ejaculation ó ní ìdí gbogbo àti lọ́ọ́ máa wá gbogbo nǹkan wọ̀nyí àwọn tí ò lágbára tí ò sáré sìkì là ń kọ́ lẹ́tọ̀ yìí tí wọ́n lè ra product wa ìwọ tó bá lówó àti ra product get the transformer 1100 power ó ti yẹ yín nísìn tọkọ-tìyàwó àbóbìnrin àbọ́kùnrin ẹni gbogbo àìsàn tó ń da nǹkan ọmọkùnrin láàmú gbogbo àìsàn tó ń da obìnrin láàmú tí ò lè conceive ẹ gbìyànjú kẹ́ get the transformer 1100 àwọn ẹ̀kọ́ tèmi kọ́ káàkiri inú ayé lèmi ń kọ́ yín ó ti yẹ yín sìn egbògi tá dẹ̀ wá láti India ní China Arab country ní Africa wà lápapọ̀ síbẹ̀ ẹ wo all in one natural apps ó gbá láàbù kọjá òun wò more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nú ni ó lẹ́sẹ̀ ayé nú ni ó ń jẹun lójú oorun ni ó ń forí kókó aláǹtakùn ìbálòpọ̀ ojú oorun ẹ WhatsApp wa lórí +2761295638 cancer ni diabetics ni àdúrà ló ń gba agbára kọ́ máa fi kíní yẹn fọ́ ẹ̀kọ́ gbígbóná.